bájà ó ní tí ọba òun ló sọ wípé ààrẹ pè é ò dífá ó ní lọ́ba ìlú yẹn o ó fi jọba kẹ́mi tó jẹ ààrẹ o nítorí pé ó mọ ìṣẹ̀dálẹ̀ ààrẹ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ lẹ́nu wọ́n ṣàgbéyàwó gbogbo strategy tó yẹ ká lò lábẹ́lẹ̀ ìwádìí kan máa sọ lórí internet lórí ààrẹ mo fẹ́ kẹ́ wá sọ̀rọ̀ nígbà tẹ́ bá grill mi fún 4 hours ìgbà wo ni tí mò ń rí jáde síta sọ́wọ́ ọ̀tá. Ṣùgbọ́n túlétúlé wọ́n fẹ́ má tún gbàgede. Òbílẹ̀ jẹ́ rọra ṣe má balẹ̀ yìí jẹ́ o. Èdè tó dára ni wọ́n pè é ní pásọ̀ ló jẹ́ ìpamílẹ̀rín. Ó ní pásọ̀ ní òun lóògùn dáadáa o, ó ní ààrẹ ò ní jáde o, olóṣèlú ni o. Ọjọ́ báyìí yẹn kò jáde o. Kò jáde o. Ó parí báyìí tó pè é ní pásọ̀ kò jáde o. Nígbà tó wá sí rálì ló ní sẹ́ẹ̀mọ̀ pé èmi àti kan kọ́ ìdìbò tájẹ̀ ìjọba jáde àwọn ọlọ́fẹ́ mú ẹ̀rọ rẹ̀. Lẹ́yìn tó ti pẹ́ rálì yẹn wọ́n àtàkì àwọn ọ̀tẹ́ pé àwọn tá a lè pè ní gallant soldier làwọn tó débẹ̀. Tó bẹ̀rẹ̀ ẹ̀yìn kábíyèsí wa látòrí àrólé Oòduà Ọọ̀ni of Ifẹ̀. Mo bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ gbogbo kan tí Sunday Igboho wá ṣe. Mo bẹ̀ kábíyèsí Aláké. Wọ́n lé ẹrú ní sinmi. Ẹ̀kọ́ kìí sí ènìyàn. Aláké Ọ̀fẹ̀gbá. Ó lè bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n. Tí ọmọ ẹni bá ṣẹ ni, èèyàn máa ń dáríjì ni. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. A sọ pé ká dá ogun lẹ̀. A sọ pé method Sunday Igboho lò èyí la fẹ́ lò. Kí a jọ fọwọ́sowọ́pọ̀. Ká lo a modern method. Tẹ́lọ̀ fi ń la ilé ìta rẹ̀. A ní ká kiss method yẹn. Torí mo mọ̀ pé most of this method is wrong. Èmi náà sọ fún most of this method is wrong. But Ọlọ́run ti lò ó. Ọlọ́run ti lò ó lórí agitation Yorùbá nation. Ó ti play his own role. Ó lè máa play role sí. Àgùdọ̀ jẹ́ kó pa, àgùdọ̀ jẹ́ kó fìyà jẹ. Torí tó bá fọ ọba lọ ṣe kankan fún ẹ̀yin ọba náà tẹ́ bá dé Àbújá kò tẹ́ tó bá respect yìí o. Nígbà tí ẹ bá fi ká ẹyin, nígbà tí ẹ fi ká ẹyin ajá tó gbó àbí láyọ̀ tó jà fún kí ló máa fi gé ọ̀tá jẹ tó bá wá. Tó mo bẹ̀yẹ̀ ìjọba, àtọ́rí gbogbo ọba tó bá bínú, ẹ fọwọ́ wọnú gẹ́gẹ́ bí ààrẹ ọkọ̀ Kakanfo lẹ́yìn Yorùbá mo bẹ̀yẹ̀ yìí. Tó bá yẹ pé kò kú mi rí, tó bá yẹ pé àwọn sọ̀pọ̀tẹ̀ òkú mi rí, mo sọ̀rọ̀ ilé ẹni kò tí ì ṣòwò ẹ̀kú mi rí. Ṣùgbọ́n olórí tí ò bá ní ìdáríjì ọ̀tá Ọlọ́run ni. Mo bẹ̀yìn o, mo lè bẹ̀yìn gómìnà tó bá ti ṣe. Àwọn gómìnà yẹn tẹ̀ fáì nínú kọmíníkè wọn. Wọ́n pa lówe ọ̀dọ́ wọn dárúkọ. Wọ́n ní kí agbófinró tó mú ẹnì kankan ní state àwọn ó gbọ́dọ̀ jẹ́ káwọn gbọ́ as a chief security officer. Kí ni bí tìtọ́ fi sọ yẹn pé wọ́n wo level of damage táwọn security officer tó wá sílé Sunday Igboho wọ́n commit. Wọ́n pa èèyàn 8. Wọ́n kó aṣọ ẹni kí ló ń tẹ́ ní pàṣẹ òògùn. Ṣé aṣọ òògùn tí wá jẹ́ evidence ni? Aṣọ òògùn gbérí tó wọ̀ yìí part of our culture. Àbẹ́ni tí mo sọ ìjọba sáàsì yẹn ní gbòògùn bẹ́ẹ̀ ni. Ẹ wá lọ kọ́ ìbọn, ẹ̀kọ́ wọlé àwọn ẹni ìbọn tẹ bá ní ẹ̀. Àwọn ìṣọ́. Àwọn ìṣọ́ pé ilé ẹ̀lẹ́dúgbòkù ni ìbọn tẹ pàdé yẹn. Ẹ wá lọ kọ pé ọwọ́ kọ́sọ̀mù wá dẹ̀ wọ́n fídíò tó gbà kò gbọ́kọ́ lọ́wọ́ kọ́sọ̀mù ni. Ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká wẹ́kọ̀ bó. Ẹ gbàgbé ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀. Ẹ jẹ́ ká gbàgbé nǹkan tó bá ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ó ní ìgbàgbé mi dìde ní ọ̀gbọ́n, ó ní kọ́lọ́run ṣe lò mí fún Ọbásanjọ́. Tí Ọlọ́run bá lò mí wọn bá Ganilábọ̀ bá impeach Ọbásanjọ́. Ó dẹ̀ ní bí Ọlọ́run ṣe ń lo Sunday Igboho lọ́wọ́ tàwa yìí. Àwọn tá a jẹ́ olórí tá a já bàbá gbọ́dọ̀ báàgì ẹ̀. Iṣẹ́ ló ṣe ń dá ṣe, owó ò ṣe dáná.
bẹ̀rẹ̀ kó lọ kọ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́nu jáwáyà kó má dá wà láti lórí mọ́. Mo fẹ́ sọ kankan ìjọba àwọn OPC láti lọ́rùn máa sọ fún yín. Nígbà tó mi náà kọ́ bẹ̀rẹ̀ tí mi ò tí ì mọ̀ nǹkan tó ń jẹ́ Yorùbá. Wọ́n ní bí mo ṣe ń wá dà sí olùfẹ́ lọ. Bí mo ṣe ń wá dà sí olùfẹ́ lọ. Èmi náà bẹ̀rù jákẹ́ẹ̀tì bí òṣìṣẹ́ ọ̀mọ̀lẹ́ gbà yẹn. Nígbà tó máa dá ọ̀rọ̀ sí lọ́rùn ní Ṣómólú. Láì sí bẹ́ẹ̀, láì jẹ́ bẹ́ẹ̀ máa Ṣómólú. Èmi náà rí pé ọ̀rọ̀ yẹn ju tèmi lọ. Wọ́n ti máa ń kọ́ni kan. Yorùbá máa ń tìyàn ní o. Ọ̀gá wa ẹ tú wa sílẹ̀. Ọ̀gá wa ẹ tú wa sílẹ̀. Àwọn olóṣèlú rẹ̀ kọ́ má ṣe ṣírò àwọn ẹgbẹ́ wa ẹ tú wa sílẹ̀. Àwọn olóṣèlú rẹ̀ kọ́ má ṣe ṣírò àwọn ọ̀gá wa ẹ tú wa sílẹ̀. Òsì wà lágbà kílẹ̀ aṣọ wa nígbà tó ń gbá fọ́ọ̀kan fún mi mo gbà yé pẹ́lẹ́ wá. Àgbà wa búra. Stéèjì Sunday Igboho ló wà yẹn. Stéèjì tẹ́mi ní bílẹ̀ ní 20 years ago òun ló ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ yìí. Gbogbo ẹnikẹ́ni tó lẹ̀ gbàgbọ́dé fún alálẹ̀ Yorùbá dà fún mi. Mo sọ nígbà yẹn àwọn ẹlẹ́nu jáwáyà. Ó ní àwọn tó rí ìjẹ àwọn tó rí ìjẹ yìí ẹ jẹ́ ìjọ olóṣèlú kan lẹ́kọ̀ọ́ wọn. Bọ̀bọ̀ wọn sọ kẹ́kẹ́ pé nìkan. Òun náà wò pé òun wá unity àwọn ọmọ ogun. It's better to train your constant soldier. Ju pé wà lọ mú ajagun ta ìbọ̀dé kò lọ kò mọ́ra. It's better you train your lawyer and process soldier who are laying here to go around higher brave ajagunta tẹ̀lé ọ̀dàlẹ̀ ni. Àwọn ọ̀dàlẹ̀ ajagunta wọ́n ní inflicting loyalties. The highest bidder kò lọ ká lọ. Òwẹ̀sọ̀ fẹ́ yàrá lóyún ẹ ti gbìyànjú o. Ẹ ti gbìyànjú. Ṣùgbọ́n ẹ má kọ́ sábẹ́jì sí ìjàgbára yìí mọ́. Ẹ jẹ́ kí àwọn èèyàn gidi kó kí ìtòrí nílẹ̀ Yorùbá. Nínú nǹkan tí àwọn ọba kan bá sọ̀rọ̀ ìgẹ́sùn ẹ má bù wọn. Tí àwọn ọ̀jọ̀gbọ́n kan bá sọ̀rọ̀ ìgẹ́sùn ẹ má bù wọn. Ẹ jẹ́ a máa píríṣì gospel wa. Ẹ jẹ́ a máa píríṣì evangelism wa. Kí a tó lè wọ gbogbo àwọn èèyàn ní ọkàn. Ẹ wo kan tí a ṣe ní Yorùbá wọn wọ ìsinsìn. Ẹ wo system náà wà gbà. Ní on the 1st of July, 3rd of July, in National Press Club ní Washington, Aare lọ ṣe press conference. Àwọn league gbogbo àgbáyé gbogbo ìtọ́ ti pa àwọn ọmọ Yorùbá àti sọ fún gbogbo àgbáyé sí àtẹ̀lé ti school dẹ̀ sí different country in the whole world. Lẹ́yìn yẹn, a ti máa ṣe another one in Zoom. In July 10. Ọlọ́pàá ló wá fẹ́ fún wa lórí yẹn pé àní ráì láti sọ ẹ̀tọ́ wa, àní ráì láti sọ ọ̀kọ̀tà ìṣe fún wa ní burúkú tó wá ń wọlé lórí. Lẹ́jọ́ kan kí gbogbo àgbáyé wa máa jọ́ọ̀jì ẹ̀. Ṣùgbọ́n ó fẹ́ lọ sí bọ́dà táwọn bá ti sí bọ́dà ogun ti bẹ̀rẹ̀ yẹn. Ẹni tó bá ti sí bọ́dà ogun ti bẹ̀rẹ̀. Ó ní ẹ̀jẹ̀ ogun ló lọ sí bọ́dà. Counterproductive.
ó ti ní kó ogun òun lẹ́sàámì káńtà productive ni. Ó ti ní kó ogun tó bá ti fẹ́ darẹ̀ oríṣi 1,000 police bá wá sílé ẹ tí ọgọ́rùn-ún bá padà àfẹ́ ìlọ́lò ó ti ìwọ̀n àgbẹ̀rẹ̀ yẹn. Ìwọ̀nba ní propaganda máa ń mọ̀ nínú self-determination. So mo bẹ̀rù ọmọ Yorùbá ẹja aráàlú ta sọ̀pọ̀tì ó lè kọ́mẹ́ẹ̀nì Professor Wọlé Ṣóyínká àbí bàbá kan. Àti bàbá rẹ̀ tó bọ̀ ìwọ mọ́. Àti bàbá kan. Bàbá rẹ̀ tó bọ̀ ìwọ mọ́. Bí mo ṣe kọ́ fọ́ mo báyìí fọ́ọ̀sì pẹ̀sì máa tọ́ pé ìlú ọ̀sẹ̀lẹ̀ ó brief ní gbogbo ọgbọ́n ṣẹlẹ̀ ó pè kẹ́yìn ó yá statement yá èmi mo kọ́ ìlú statement torí mo mọ̀ pé kan tó ń jà fún yẹn ó wà ní ọkọ̀ àyà mi tí mo fẹ́ ọmọdé bàbá mi ṣòfò pẹ̀lú ipò tí mo dé yìí ò lè ṣe gàràgàrà bó ṣe ń ṣe yìí ọ̀rọ̀ tí bá sọ ó di gàràgàrà 10 years long. Because institution tí mo jókòó lé lórí is a strategic institution in the entire Yorùbá race. Mo lè gbọ́dọ̀ wà conscious pẹ̀lú bí mo ṣe máa behave kí má wàá disappoint gbogbo institution ilẹ̀ Yorùbá. Mo gbọ́dọ̀ wà conscious pẹ̀lú ipò tó ti exist láti 1530 almost 500 years. Ipò tó ti exist láti 500 years. Ààrẹ Ọ̀nà Kakanfò was founded in 1530. Mi ò gbúdọ̀ disappoint gbogbo ilẹ̀ Yorùbá pé ó ní bí ààrẹ rò bó ṣe ń ṣe. Mo gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe é, mo gbọ́dọ̀ fi làákàyè ṣe é, mo gbọ́dọ̀ kárí ìyàwó Yorùbá along ọdún òkùnkùn kan gbàjọ́ ìrọ̀. Torí ìyá ti kárí o, tí abálẹ̀ ti kárí ó máa ń tó pọ̀ ní o, tó mo bẹ gbogbo ilẹ̀ Yorùbá. Ẹja fìmọ̀ ṣọ̀kan bí àwọn kan ṣe dúró tì mí nígbà ìṣòro ní 2000 and 2001. Àwọn àgbà Yorùbá kan wọ́n owó àṣìṣe ní wọ́n dúró tì mí ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ ní Sunday Igboho torí ọmọdé mo wà ń gbà yẹn èmi náà ti wá dàgbà báyìí nígbà táwọn kan ti ṣe fún mi ní dáadáa nígbà yẹn èmi náà gbọ́dọ̀ ṣe tiẹ̀ torí wọn tó mi ta bá dà sórí tó mo bẹ̀ yìí ó lè bẹ̀ yín ọ̀dọ́ wa ẹ̀jẹ̀ àwọn coordinated ẹja strategize òsínbà wọn ní Nàìjíríà ló lẹ́yìn tó bá dé I love Nàìjíríà ó lè ní tó bá dé I love Nàìjíríà lọ́wọ́ táwa yìí ó lè ní bí ò bá jẹ́ àwọn tó ń kówó jẹ á jẹ́ kọ̀ǹtrátọ̀ àwọn tó ń kówó jẹ bí ò bá jẹ́ kọ̀ǹtrátọ̀ àwọn tó ń kówó jẹ á jẹ́ tó ń fraud fáwọn olè ní ìjọba. Torí Nàìjíríà is one of the most corrupt countries in the whole world. Nigeria is one of the most unsafe countries in the whole world. Nigeria is one of the countries that practice nepotism in their country. Nigeria is one of the countries that believe injustice in the global village. Nigeria is one of the most damaged image countries in the whole world. Kí ló ti kù? Wọ́n ní tàbá ọmọ ọba Amárítà Sákìlá rẹ̀ ní. In 70s, in early 80s, tí àwọn òyìnbó bá rí Nigerian citizen, wọ́n máa ń respect yẹn. It is Nigeria, wọ́n respect yẹn. By then, tábà fẹ́ apply ní British Embassy, wọ́n máa ń fún wa ní visa bíi 10 years. Kò dé ìgbẹ́jọ́ méjì lọ́dọ́ máa fi fún wa. Even in 70s, visa free ni àbí 60s, visa free ni passport wa jẹ́. But now, any country tó bá wọ̀ tó bá ti ní Nàìjíríà ní ẹ́ máa ní fraud country a fraud city lè. The first thing tó bá ṣẹlẹ̀ sí global village àwọn ìlú tó yí wa ká ní gbogbo àgbáyé wọ́n ní is a country of criminal is a country of fraudulent people.
Àwọn ilẹ̀ Yorùbá tẹ̀lé a ní image láti protect. We have image to protect. Yorùbá máa ń sọ pé orúkọ rere ló sọ̀rọ̀ nígbà àgbàlagbà. Sọ̀rọ̀ kí gbogbo yín kò lè kí ẹ̀yin members wa. Ẹ má ṣe dàǹdàǹkú. Ẹ má jẹ́ kó tún ní tìkùtì. Ẹ jẹ́ àfi ọgbọ́n ṣe, ẹ jẹ́ àfi ìmọ̀ ṣe. Ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ń bẹ ènìyàn wà. Tí ẹnìkan bá ní Nàìjíríà ò ní pín, Ọlọ́run tí rẹ̀ ní láti pín in. Tí aláwọ̀ bá rẹ̀ ní láti pín ìlú kò sí ẹ̀dá ara ìkọ́kọ́dá tó lè dá dúró. I can give you a very good example in 1998. Abacha ti defeat our pro-democracy. Nígbà tí Ọlọ́run kò pé lórí àbòsí ló fi ń defeat àwọn ọ̀dẹ̀ ìjà òkò yẹn, òkú àlẹ̀ ní ìtura. So tẹ́nìkan bá lóun lágbára, òun ọlágbè kan understand. Ọlọ́run bá àgbẹ̀ wá sọ pé òun ọlágbè tí wọ́n náà understand. Àtàbí tí ìbá ṣe lórí ẹ̀kọ́ wa lọ́wọ́. Àtàbí tí ìbá ṣe wípé agbóró lórí ẹ̀kọ́ wa, àwọn Yorùbá wà ní Haúsá pọ̀, gbogbo àwọn Haúsá jẹ́ pọ̀, rẹ́pọ̀ àwọn Haúsá pọ̀ lè pa Haúsá lórí ilẹ̀ wọn. Àtàbí tó bá gbà wọ́n láyọ̀ ọ̀jẹ̀ nínú Nàìjíríà ló. Ṣùgbọ́n tó bá gbà wọ́n láyọ̀ ọ̀jẹ̀ lẹ́bàá wọn lẹ́pa ilẹ̀ wa jẹ́ tó ọ̀rẹ́ ká sí ni olú ọ̀run á ṣèdájọ́ Nàìjíríà. Mo kí gbogbo yín ní apá Ọlọ́run, ogun òní dà wá nílẹ̀ Yorùbá o, ojú òní tì wá o, ìmọ̀ká ò ní ṣe lọ́wọ́ lórí o, á ṣe é ṣe fún wa látara ilé ìmọ̀ ìbẹ́ẹ̀ ló ṣe máa rí.